Alágbára ayé tẹ́ ẹ lérò pé ẹ̀yin nìkan lẹ láyé, ẹ̀yin nìkan ò láyé o. Ṣé ẹ mọ̀ pé ìgbà láṣọ, ìgbà lẹ̀wù, ìgbà lòdìrè kókó ń lu Ìlọrin. Béèyàn bá ń wágbára ká, á mà pàdé nǹkan míì. Gbogbo mo fẹ́ dà, ilé ayé yìí náà ló mọ̀ ọ́n. Ẹ̀yin èèyàn mi, ṣé ẹ ti wo Alágbára ayé lórí Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá TV lórí YouTube? Alágbára ayé ti ń ṣò lọ́wọ́lọ́wọ́ báyìí, sinimá ńlá ni. Ṣé ẹ wá ń retí apá kejì àbẹ́ ẹ̀ retí apá kejì? Àbí ibi tó tán sí yẹn lẹ́yìn náà fẹ́ bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ bá ń retí apá kejì, like, comment àti shares yín, òun ló máa fi hàn ipe ẹ̀ ń retí Alágbára ayé apá kejì. Ó ti ń ṣò lórí Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá TV lórí YouTube. Bẹ́yìn ò báyìí tí ì wò, ó yẹ ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ lọ wò nísinsìnyí. Ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa o. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé, níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún wa. Yálà èyí tó ṣẹ̀ṣẹ̀ jáde, èyí tó ń bọ̀ lọ́nà, tàbí èyí tá a ti wò tipẹ́tipẹ́. Bí èní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin kọ́kọ́ ń ṣalábàápàdé ìkànnì yìí, ẹ kàn bá wa subscribe, kẹ́ ẹ bá wa like, kẹ́ ẹ dẹ̀ comment, kẹ́ ẹ lè máa rí gbogbo àwọn content wa bá a bá ṣe ń drop ẹ̀ lẹ́yọ̀kọ̀ọ̀kan èjèèjì. Kí ni èyí tí mo mú wá lónìí fún wa pé ká fi jẹ ìgbádùn Alágbára ayé látòrí Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá TV? A bold, cautionary Yoruba drama that reminds us power without restraint is a fire that eventually consumes its owner, rooted in traditional storytelling, yet dressed in modern reality. Alágbára ayé lórí Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá TV. Ẹ̀yin náà lọ wo tí àwọn àgbà ọ̀jẹ̀ òṣèré tí wọ́n kópa nínú ẹ̀. Ọdún Adékọ́lá, Yẹ̀kínní Ibrahim Tẹ̀lẹ̀, Ozean, Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá fúnra rẹ̀, òun náà kópa nínú ẹ̀. Ṣé ẹ wá ń retí apá kejì àbẹ́ ẹ̀ retí apá kejì sinimá yìí? Like, comment àti shares yín ló máa jẹ́ ká mọ̀ pé ẹ̀ ń dúró de Alágbára ayé apá kejì ní tòótọ́. Lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí, níbi la ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún wa. Títí ìgbà míì tá a tún fi pàdé, èmi àti yín, a ò ní jẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.